nígbà tí gbogbo èèyàn tó wá rí bí eléyìí tí kò tiẹ̀ síyàn ta lè sọ wípé eléyìí èèyàn Ọlọ́run leléyìí, ẹni yìí wà nínú òtítọ́. Dáfídì dẹ̀rẹ́ ẹni tó jẹ́ kó fẹ́ràn Ọlọ́run ni. Dáfídì ní desire láti gbé nínú Ọlọ́run. Ó ní àwọn kò sí kan tó dùn Dáfídì tó wù ú ju pé kó gbé nínú ilé Ọlọ́run. Ó sì ti rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹni tí kò bá mọ́ tó bá súnmọ́ Ọlọ́run, wọ́n máa ń kú dànù ni. Dáfídì ti rí. So ẹ̀rù ń bà Dáfídì wípé kí wá lèèyàn lè ṣe? There has to be a way out. Kí wá lèèyàn lè ṣe láti jẹ́ kó lè gbé nínú ilé Ọlọ́run? Ẹni tó lè dúró wájú Ọlọ́run, ẹni tó lè bá Ọlọ́run rìn, kí lèèyàn lè ṣe? Torí nínú tẹ́ǹtì tẹ́lẹ̀ ṣe mọ̀ pé níbi tí wọ́n gbé àkì sí, ní Holy of Holies, high priest nìkan, olórí wòlíì àgbà, òun nìkan ló lè wọlé. Ẹ̀ẹ̀kan lọ́dún sí, nígbà tó bá fẹ́ wọlé gan, wọ́n máa so nǹkan mọ́ lẹ́sẹ̀ ni. In case tó bá kú síbẹ̀, bóyá kò ń ṣe ni mímọ́, torí Ọlọ́run yìí mímọ́ ni. So tẹ́ni tí kò mọ́ tó bá wọbẹ̀, ó máa kú síbẹ̀ ni. So okùn yẹn náà máa fi fa high priest jáde tó bá ti kú tí ò bá lè jáde. So David rí wípé níbi tí Ọlọ́run wà, níbi àkì yẹn kò sẹ́ni tó lè wọbẹ̀. Ó dẹ̀ rí ìgbà tí wọ́n ń gbé àkì Ọlọ́run lọ tí Uzziah lọ fọwọ́ kàn, ó rí bọ́lọ́run ṣe pàdánù. So David mọ̀ pé ẹni tí ò bá jẹ́ mímọ́ kò lè súnmọ́ Ọlọ́run yìí. So ó ń nu ọkàn rẹ̀. David sì ń fi ẹ̀mí béèrè, Olúwa, there has to be a way, ọ̀nà kan láti wà tó jẹ́ pé a lè bá yín gbé, tó jẹ́ pé a lè dúró níwájú yín. Ta ni ẹni tó lè dúró níwájú yín, Olúwa? Ta ni ẹni tó lè bá yín gbé? Èmi fẹ́ gbé nínú Zioni, mo fẹ́ wà ní Zion pẹ̀lú rẹ̀, Olúwa. I love you, it's my desire. So oní David ṣe kọ chapter 15 pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́. Òun David ṣe kọ chapter 15 wípé ẹni tó bá fẹ́ gbé nínú ilé Ọlọ́run, ẹni tó bá fẹ́ dúró níwájú Ọlọ́run mímọ́ yìí, ó ní àwọn nǹkan tó máa ṣe o. Ó lọ́wọ́ nǹkan tó máa ṣe. Àṣẹ wá rí àwọn church wọ́n ti wá jẹ́ kí àwọn nǹkan tí David sọ yẹn, wọ́n kì í fẹ́ preach ẹ̀, wọ́n kì í fẹ́ sọ púpọ̀ mọ́. Torí wọ́n sọ pé grace, orí ọ̀fẹ́, wọ́n ló ti cover ẹ̀. Ẹ má jẹ́ kí èèyàn kankan tàn yín. Ẹ má jẹ́ kí orí ọ̀fẹ́ ó fún wa lágbára láti lè fi obey, láti lè fi tẹ̀lé gbogbo nǹkan tí Ọlọ́run sọ ni o. Kò wá lé, torí pé Jésù ti ràn wá lọ́wọ́. So kò lera fún wa bí ti àwọn ìgbà Dávidi. Nítorí àwa ti ní oore ọ̀fẹ́, ẹ̀mí mímọ́ ń ràn wá lọ́wọ́, Jésù ń ràn wá lọ́wọ́ láti lè ṣe àwọn nǹkan yẹn. Mo ti sọ fún wa lórí òkè yìí, tá bá ti gba Jésù Kristi, passport ni o. Èèyàn kàn ní passport dání ni o, irisẹ̀ kò lọ bí kankan. But passport wà lọ́wọ́ ẹ̀. Tó bá wá ní visa tá ń pè ní holiness, ìgbé ayé mímọ́, òun ló lè fi dé heaven o, òun ló lè fi dé ibi tọ́lọ́run wà o. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìjọ tó jìnnà sọ́lọ́run o. So Psalm 15 máa jẹ́ ká mọ ibi táwa fúnra wa wà. Àwa tá bá ń ṣiṣẹ́, tá bá ń tọ́jú àwọn aláìsàn, tí patient tó bá ní ìrora, a máa sọ pé sọ fún wa, a fẹ́ mọ bí ìrora yìí ṣe pọ̀ tó. On a scale of 1 to 10, báwo ló ṣe pọ̀ tó? Láti 1 sí 10, tí ìrora yẹn bá le gan, a sọ pé 10 ni. Tó bá sọ pé 10 ni, a máa fún lóògùn ní kíákíá ni, a mọ̀ pé eléyìí kò ní ìdí pé èèyàn ti ń dúró. But tó bá sọ pé ìkan ṣì ni, a ṣì mọ́ fi sílẹ̀ síbẹ̀, a lọ ṣe nǹkan mìíràn pé ìyẹn ò tí ì ṣe pain. So David fún wa ní nǹkan 10 tí ẹni tó máa gbé nínú ilé Ọlọ́run, ẹni tó fẹ́ jẹ́ citizen Zioni ni o. You want to be a citizen of Zion. Ẹni tó máa gbé ń bẹ̀ níbi tọ́lọ́run mímọ́ yìí wà tó ń láti ṣe, ó fún wa. So tá bá máa fi parí chapter 15, ó kálukú á lè score ara ẹ̀. Ká má tanra wa o. Ṣé mọ̀ pé èèyàn mìíràn máa ń tanra ẹ̀ nígbà mìíràn. Ká má tanra wa. Torí baba ńlá foundation ní chapter 15 tó yẹ kí gbogbo ìjọ máa kọ́ everybody ni, kí gbogbo èèyàn máa mọ̀ pé ibi tí mò ń lọ gan-an leléyìí. Mo fẹ́ bá Jésù Kristi, mo fẹ́ bá rìn. I want to abide in him. I want him to abide in me. Mo fẹ́ wà ní tabernacle yẹn gangan. Mo Zion yẹn, níbi tọ́lọ́run wà, presence yẹn gangan. Mo fẹ́ wà ńbẹ̀.
àwọn nǹkan mẹ́wàá ta láti ṣe. Dáfídì sọ fún wa kò sí pé a láti ṣe ni, a láti ṣe wọ́n ni. So ọ̀rọ̀ ìyànjú wa lórí nǹkan mẹ́wàá tí Dáfídì sọ wípé ẹni tó bá fẹ́ gbé nínú ilé Ọlọ́run tó ń láti ṣe, ẹni tó bá fẹ́ bọ́lọ́run jọba, ẹni tó fẹ́ jẹ́ candidate citizen Zion tó máa ní ìdánilójú pé Zion yìí sẹ́ mo máa wà ń bẹ̀ ní ìlú Síónì yìí mo máa wà ń bẹ̀ ní. Dáfídì sọ fún wa pé àwọn nǹkan tá lè ṣe òun lélẹ́yìí o. So mo pè ní specific qualifications for anyone who desires to dwell in God's tabernacle. Mi mo ṣe máa sọ Yorùbá dáadáa, mo kàn sọ wípé àwọn nǹkan mẹ́wàá tí ẹni tó bá fẹ́ gbé ìlú Ọlọ́run àbí tó fẹ́ gbé nínú àgọ́ Ọlọ́run tó ní láti ṣe, àwọn nǹkan mẹ́wàá téèyàn láti ṣe. So ìkíní, the first thing tí Dáfídì sọ ni wípé ẹni tí ó máa gbé inú àgọ́ Ọlọ́run ó láti jẹ́ aláìlẹ́gàn, blameless, ó perfect ní gbogbo nǹkan, kò síbi kankan tó kù sí fún. A sì ti rí chapter 14 wípé kò síyàn kankan tó jẹ́ pé ó wà blameless tí kò ní ẹ̀gàn. Bíbélì gan sọ fún wa, ó ní gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. So blameless yìí, ẹni tó máa wà blameless yìí kò ń ṣe nǹkan téèyàn lè ṣe fúnra èèyàn. Lóòótọ́ Abraham ṣe, it was counted to him as righteousness, ṣùgbọ́n faith ẹ̀ so ìgbàgbọ́ Abraham so ní agbára tó jẹ́ pé Ọlọ́run kà á sí fún òdodo. So Enoch náà ṣe, but irú wọn ò pọ̀. So but David wá ń sọ fún wa wípé ẹni tó máa gbé nínú ilé tabernacle Ọlọ́run, tó bá wà nínú àgọ́ Ọlọ́run yìí ó láti wà blameless. Ṣùgbọ́n Ọlọ́run nínú àánú rẹ̀ ó gbé Jésù Kristi dìde, ẹni tí kò ní àbàwọ́n rárá, wípé kó wá láti wá kú fún wa, kó mú gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá tàbí wa bí ẹ̀ṣẹ̀ tí Ádámù àti Éfà tán ti kó sílẹ̀ tó fa gbogbo wàhálà, kó wá mú gbogbo ẹ̀ṣẹ̀ yẹn kó wá mú kúrò, kí a wá di ká di ẹni tí kò lẹ́gàn kankan. You see? So only faith in the finished work of Jesus Christ can make us blameless. Ìgbàgbọ́ nínú iṣẹ́ tí Jésù Kristi wá láti wá ṣe fún wa nínú ayé yìí, òun nìkan ló lè mú wa di aláìlẹ́bi. So ẹni tí kò bá tí ì gba Jésù Kristi, tó bá tiẹ̀ sọ pé òun fẹ́ lọ máa ṣe àwọn nǹkan mẹ́sàn-án tó kù, yóò kàn waste time ẹ̀ ni. Torí foundation ìpìlẹ̀ gangan ní number 1. You must be blameless. And a lè ṣe fúnra wa, Jésù Kristi nìkan. Ẹni tó bá ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, tí a ti wẹ̀ ní inú ẹ̀jẹ̀, a ti wẹ̀ gbogbo ẹ̀gàn yẹn, a ti wẹ̀ dànù, òun là ń sọ pé okay, you are blameless. Romans 3:23 òní mo quote yẹn pé gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n 2 Corinthians, Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21, 2 Corinthians chapter 5 verse 21, ó ní nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. So ẹ̀jẹ̀ Jésù Kristi òun la fi san gbogbo gbèsè, ta fi fọ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn kúrò. Àwa náà wá di ẹni tí kò lẹ́gàn mọ́. Now we are blameless. So ìyẹn ló lè mú wa lọ dúró níwájú Ọlọ́run. So ẹni tí kò bá tí gba Jésù, tí ò tí ṣe number 1 yìí, kò sí point pé lọ ń ṣe àwọn tó kù. The foundation ìpìlẹ̀ gangan òun ni pé ká wà blameless, and the way to do it is to accept the Lord Jesus Christ. Ká gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wa. Kì í ṣe pé a kàn ń lọ sínú ìjọ, kì í ṣe pé wọ́n bí mi sí ẹbí ìgbàgbọ́. A láti fi ẹnu wa sọ wípé mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ wípé lóòótọ́ ló kú ikú oró, ó sì jíǹde ní ọjọ́ kẹta. Mo sì gbà sínú ayé mi, mo sì ṣetán láti tẹ̀lé Jésù Kristi. Jésù ti wí pé mi ní ọ̀nà
ọ̀nà kan tó jáde sí ọ̀run, kò sí ẹni tó lè wá sí ọ̀dọ̀ bàbá mi bí kò ṣe nípasẹ̀ mi. Jésù lọ́nà o, Jésù Kristi nìkan lọ́nà, kò tún sọ́nà mìíràn. So tá bá ti wá ṣe number 1, àti ní passport, àti ní ìwé ìrìnnà, àwa ready àti máa ṣe láti 2 to 10. Ìkejì ni wípé a láti ṣiṣẹ́ ohun tí ó tọ́, ṣíṣe ohun tí ó tọ́, righteous deed. Ṣíṣe ohun tí ó tọ́, simple way of putting it ni do right. What is nǹkan tó bá right la láti ṣe. Nǹkan tí mo fẹ́ ṣe yìí, ṣé ṣó wà ní ìlànà Ọlọ́run? Ṣé òfin Ọlọ́run sọ pé mo lè ṣe é, àbí mi ò ní lè ṣe é? Àbófin Ọlọ́run sọ pé mi ò ní lè ṣe é. Tá bá fi ti ara, àwọn mọ́mì wa ti sọ láàárọ̀, mọ́mì wa tán gbẹ́sìn wọ́n ti sọ láàárọ̀ fún wa pé ẹ tó bá ń ṣe ti ara, nípa tara náà ló máa gé, èyí tó bá dẹ̀ fi tẹ̀mí ṣe tẹ̀mí ni. So nǹkan tí mo fẹ́ ṣe yìí, ṣé nípa tara mi kó lè tẹ ara mi lọ́rùn ni, àbí nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run ló bá lọ? Mo máa fún wa ní example kó lè yé wa dáadáa. Àwọn pásítọ̀ méjì, ẹni tó ní ibi iṣẹ́ yóò fún rẹ̀ ó ṣe kìrìsìtẹ́nì o, ṣùgbọ́n kò fẹ́ kán kó owó òun jẹ. So àwọn pastors méjì ló lọ gbà tó fi ṣe olórí níbi iṣẹ́. Nígbà tó sì fẹ́ promote kan, ó fẹ́ gbé kan sókè pátápátá tó máa wà in charge owó, sódà tó fún rẹ̀ ò bá sí ń bẹ̀, ènìyàn á lè máa run gbogbo company pẹ̀lú gbogbo owó. Ó wá ro ọgbọ́n tó máa lò pé máa ṣe interview fún àwọn méjèèjì. Mo máa sọ fún àwọn méjèèjì wípé tá bá ti fẹ́ gba iṣẹ́ o, a máa ń fún wọn ní bribe ni, a máa yọ owó, a máa fún wọn ní bribe. Tá bá fẹ́ lọ ra ọjà tí ò bá sọ́jà ńlẹ̀, a máa bribe àwọn ọlọ́jà sọ́dọ̀ àwọn á lè kọjá fún wa. Ta ló lè ṣe nínú ẹ̀yin méjèèjì? Àwọn ṣe interview fún pastor 1. Pastor 1 yẹn gan, àwọn tó jẹ́ pé kìrìsìtẹ́nì tí wọ́n tó lè, àwọn táwọn kì í wo tẹlifíṣàn ni, mi fẹ́ porúkọ ìjọ kankan. Àwọn tó jẹ́ pé tí wọ́n lè kókó gan ni, wọ́n sọ fún pastor wípé a máa gbaṣẹ́ o, ṣùgbọ́n iṣẹ́ tá a máa gbà yìí, a máa fún wọn ní owó rìbá o, torí àwa nìkan kọ́ la fìwé sílẹ̀. So ṣó máa lè ṣe ipò yìí? Nǹkan tó wà ńbẹ̀ nìyẹn, ṣó máa lè ṣe? Pastor lòun ò ní problem pẹ̀lú ìyẹn. Ìpè ṣe bí iṣẹ́ ni, faith, ìgbàgbọ́ ohun ọ̀tọ̀, ìgbàgbọ́ ohun ọ̀tọ̀, iṣẹ́ ọ̀tọ̀. Wọ́n ní pé okay, wọ́n ti rí pé ó máa lè ṣe, pé alright. Wọ́n pe pastor kejì, báyìí ni o, ó máa ní láti máa mú owó láti máa fi bribe, láti lè jẹ́ kọjá wa ká lè máa rí nǹkan rà. A dẹ̀ máa ń fún wọn lówó láti gba iṣẹ́ so that wọ́n lè gbéṣẹ́ fún wa. A tún bribe wọn ńbẹ̀ náà tá bá ṣe iṣẹ́ yẹn. Ṣó máa lè ṣe? Ìyẹn sọ pé rárá, ọmọ Ọlọ́run lòun. Kí ló bí ìgbà pé ọmọ Ọlọ́run ni? Pastor kejì sọ pé òun ló ṣe é, tí yẹn bá lè ṣe tòun yàtọ̀. Ìgbàgbọ́ òun, ó sọ pé òun ò gbọ́dọ̀ ṣe irú ẹ̀, òun ò lè ṣe é. Ipò tóun wà yẹn kàn ra fi òun sílẹ̀ síbẹ̀. Promotion coming from the Lord. Ọlọ́run ló gbéyàn ga, but òun ò nítorí pé òun fẹ́ gba ipò kóun wá lọ máa ṣe nǹkan tó lòdì sí òfin Ọlọ́run. Wọ́n ní here we go, ìwọ gangan la fẹ́. Òun gangan ló wá fi ṣe olórí iṣẹ́. Pásítọ̀ kejì wá bínú lọ bá wọn pé kí ni wọ́n fẹ́ tóun ò ṣe fún wọn. Nǹkan tó ń béèrè, wọ́n sọ pé àkàmọ́ pé wọ́n kàn fẹ́ ní sọ́npa Jésù títí ẹni. Pásítọ̀ kejì yẹn, Jésù yẹn wà lọ́kàn ẹ̀. Àwọn tó ń interview wọn, ìyá aláìgbàgbọ́ ni wọ́n o. Jésù tó ń sọ yẹn ó wà nínú ọkàn rẹ̀ lóòótọ́. Ṣẹ́rí yàtọ̀ tó wà. Pásítọ̀ làwọn méjèèjì o. Nǹkan tó ti ṣe gbà wọ́n nìyẹn. You see? So a láti ṣe ohun tó tọ́. Nǹkan tí mo fẹ́ ṣe yìí, ṣó wà ní ìlànà pẹ̀lú òfin Ọlọ́run? Nígbà tí ìyàwó bá sọ̀rọ̀ sí ọkọ ẹ̀ bí ráàgì, bí èkísà, ẹjọ́ ṣó wà ní ìlànà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run? You see? Meanwhile, ó lè jẹ́ minister of God o, ó lè jẹ́ deaconess pàápàá nínú ìjọ, but ọkọ ẹ̀ ìfàhẹ́mọ̀rúpọ̀ ọmọ ọ̀dọ̀ ẹ̀ ni. So ní gbogbo nǹkan tá a bá ń ṣe, nǹkan tá a máa kọ́kọ́ bira wa ni wípé
is it according to the will of God? Ṣé ìfẹ́ Ọlọ́run leléyìí fún mi? Àbí ìfẹ́ ara mi, ìfẹ́ tinú mi ni mo fẹ́ ṣe? So ẹni tí ó máa gbé nínú ilé Ọlọ́run ká máa kọ sílẹ̀ ó láti jẹ́ ẹni tó ń ṣe ohun tí ó tọ́. Do it right, and the way to do it right is to do it God's way. Ṣé wá rí bẹ́ẹ̀? Ẹni tí ó bá lè ṣe nǹkan nílànà ti Ọlọ́run gẹ́gẹ́ bí òfin Ọlọ́run kò lè bọ́ Ọlọ́run gbé, kò sì lè dúró níwájú Ọlọ́run. So ìkejì nìyẹn. Ìkẹta ni wípé ẹni tó máa bá Ọlọ́run yìí gbé ó láti máa sọ òtítọ́ nínú ọkàn, truthful heart. Wọ́n yàtọ̀ síra o, a máa rò pé ó súnmọ́ra but wọ́n yàtọ̀ síra. Ẹni tó ń ṣe ohun tó tọ́, tó ń ṣe nǹkan tó Ọlọ́run sọ, òun ni mo kọ́kọ́ sọ, number 2. But number 3, ẹni tó ń sọ òtítọ́ nínú ọkàn rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni pé kí nǹkan wà lọ́kàn èèyàn, ọ̀tọ̀ ni èèyàn ń sọ jáde lẹ́nu. David sọ pé truthful heart, you are talking, ó ń sọ̀rọ̀ láti inú ọkàn rẹ. Solomon, Proverbs 12 verse 22, ìwé òwe orí 12 ẹsẹ̀ 22. Ó ní ìríra lójú Olúwa òun lè ahọ́n èké. Ọlọ́run kórìíra ahọ́n èké, ṣùgbọ́n àwọn tí ń ṣe rere ni dídùn inú Ọlọ́run. Ahọ́n, nǹkan mi lè fi ahọ́n sọ, nǹkan mìíràn ló wà nínú ọkàn yín. Mo máa tún fún wa ní example. Wọ́n fẹ́ lọ ṣe crusade ní ìlú kan. Ìránṣẹ́ ọkùnrin kan ó ti múra pé ó fẹ́ lọ sí crusade yẹn, ṣùgbọ́n owó tó fẹ́ fi wọ mọ́tò wọ́n jí owó ẹ̀. So ọmọ landlord ẹ̀ wá ń sọ fún mi pé má worry, mo mọ ibi tí mo máa mú ẹ lọ sísìn, ẹni tó jí owó yẹn wọ́n máa sọ fún wa, a máa rí àṣírí ẹni tó mú owó yẹn. Torí ẹni yẹn ọkàn ẹ ti wà ní crusade yẹn wípé ohun ò tiẹ̀ fẹ́ ní ìsìn, torí ìránṣẹ́ Ọlọ́run tó ń bọ̀ wá ṣe crusade yẹn, ẹni tí ẹni yẹn tó fẹ́ràn gidi ni wípé opportunity ni fóun láti gba Jésù sínú ayé òun. So ọmọ landlord ẹ̀ wá mú lọ sí ibi tó máa ti lọ wò nǹkan sí ládùúgbò wọn pé kọ́ lè mọ ẹni tó jí owó. Nígbà tó débẹ̀ wọ́n ní ẹ má tí ì wọlé, ẹ jókòó, pé bàbá lálejò. Nígbà tí àlejò máa jáde látọ̀dọ̀ bàbá, ó di pásítọ̀ tó fẹ́ wá ṣe crusade nílùú wọn lọ́jọ́ náà. Ẹni tó lọ kò tiẹ̀ fẹ́ wọlé mọ́ pé ṣé ẹni yìí kọ́ leléyìí ni, tó ló kàn máa ń rí ní tẹlifíṣàn ni, ṣé ẹni yìí kọ́ leléyìí ni. Bàbá yẹn ní kí ni ìwọ bá wá, ṣé nǹkan tó wá wò nìyẹn? Bàbá mo kàn fẹ́ mọ̀ ní, ṣe bí ṣe gbọ́ pé wọ́n ń ṣe crusade kan lálẹ́ ìní, nǹkan tó bá wá náà nìyẹn. Ṣe rí pé ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ lẹ́nu. Ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ló fẹ́ sọ ní crusade ni, ṣùgbọ́n nínú ọkàn rẹ̀, ṣe rí pé ọkàn rẹ̀ jìnnà sọ Ọlọ́run. Mo kàn fi yẹn ṣe example ni, oríṣiríṣi bẹ́ẹ̀. Nǹkan tó bá jáde lẹ́nu wa kó jẹ́ pé nǹkan tó wà ní ọkàn wa ni. Ó láti jẹ́ nǹkan tó wà lọ́kàn wa, torí Olúwa ń wo ọkàn, kò kì í ṣe nǹkan tá à ń sọ. So ẹ tó fẹ́ bọ́ Ọlọ́run rìn á jẹ́ ẹni tó ń sọ òtítọ́ nínú ọkàn rẹ̀. Òtítọ́, orí yàn báyìí ó dẹ̀ sọ fún mi pé you are looking so beautiful, aṣọ yìí mà dá o, wow. Nígbà tó kúrò bẹ́ẹ̀ tán ó ní Ọlọ́run o, kí lóbìnrin yìí kó síná, kí ló tiẹ̀ wọ̀ yìí. Ọlọ́run á ṣàánú obìnrin yìí, ó ṣe ló múra bí wèrè. Ó dẹ̀ ti pray sí ẹ̀ lójú ara ẹ̀, ó ti sọ, you see. So irú èèyàn bẹ́ẹ̀ kò lè bọ́ Ọlọ́run gbé o, kò sì lè dúró níwájú Ọlọ́run, kò lè dúró. Nǹkan tó bá wà nínú ọkàn wa, nǹkan míì ló fẹ́ ṣe. Èèyàn mìíràn nínú wa tó bá sọ pé good morning, ẹ lọ wò ta good afternoon ni o, oorun ti ràn o, ó sì ń bọ́ Ọlọ́run rìn, ó sì sọ pé ìránṣẹ́ Ọlọ́run lòun. Ṣe rí pé èèyàn kan tàn èèyàn kan. So David sọ wípé ìwọ tó bá fẹ́ gbé pẹ̀lú Ọlọ́run, tó fẹ́ wà ní Síónì mímọ́ ni, ìlú ògo ni, irú àwọn nǹkan bí eléyìí ò ní ṣe, kò ní sí nínú ayé rẹ. Ìkẹrin, no slander. David ní pé ẹ tó máa bá Ọlọ́run gbé
ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ ẹ̀gàn kò ní sí lẹ́nu ẹ o. ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ẹnu ẹlòmíràn ó ti da márèjì oní márèjì rú, ọ̀rọ̀ ẹnu ẹlòmíràn ó ti tújọ Ọlọ́run, ọ̀rọ̀ ẹnu ẹlòmíràn ó ti pààyàn pàápàá. a sì sọ pé kìrìsìtẹ́nì lòun o. ọ̀rọ̀ ẹ̀gàn kò ní sí lẹ́nu ẹni tó fẹ́ bá Ọlọ́run tó fẹ́ bá gbé, kò ní sí rárá. Pásítọ̀ yẹn, in fact, tí wọ́n bá sọ̀rọ̀ pásítọ̀ yẹn ló mínísà sí wọn níjọ, ibẹ̀ sì náà ń lọ o. nígbà tán bá gbọ́rọ̀ pásítọ̀ kalẹ̀, ẹ̀ní gba pásítọ̀ yẹn for a dime, in fact for 1 cent. nígbà tán bá gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀, nígbà tán bá sì rí pásítọ̀ God bless you sir, kú iṣẹ́ olúwa ń lò yín gidi gan ni o. ṣùgbọ́n ẹ ti fi ọ̀rọ̀ ẹ̀gàn ẹ ti fi bà pásítọ̀ jẹ́, ìyàwó oníyàwó ẹ ti fi ọ̀rọ̀ ẹ̀gàn ẹ ti fi kó bá, ọkọ ọlọ́kọ ẹ ti rí pẹ̀lú obìnrin, ti ẹ̀ mọ̀ bóyá òun àtobìnrin bóyá nǹkan kan wà láàrin wọn àtọ̀, ṣùgbọ́n ó lọ sọ fún ìyàwó pé wá níbo ló wà, mo rọ́kọ ẹ àti obìnrin kan, mo ká wọn mọ́. tí èdè mọ irú nǹkan tó pa ọkùnrin yẹn àtobìnrin papọ̀, ó dálé wọn rú. ó dẹ̀ sọ pé èèyàn Ọlọ́run nìyẹn, ó dẹ̀ ń lọ church. You see? James chapter 4 verse 11, Jacob orí 4 ẹsẹ̀ 11, ó ní ará, ẹ má ṣe sọ̀rọ̀ ibi sí ara yín, ẹ má sọ. èèyàn mìíràn tó bá sọ̀rọ̀ síyàn mìíràn, ẹni yẹn máa lọ máa sunkún ni. báwo ló dẹ̀ ṣe múra wá sí church lénìí? kí ló dé? kí ló dé? ṣé wọ́n ń lé ẹni? bá ṣe máa sọ̀rọ̀ inú ẹni yẹn á kàn dé bàjẹ́. àbọ̀ wá bá ẹ for help tó o bá ní, pàdé lọ́ra fọgbọ́n sọ fún wípé lákòókò yìí ó pọ̀ lọ́wọ́ mi. egbòdè ni kó máa gbogbo ìrìn àjò ayé ẹ̀ kó sọ fún, kó wá kúrò kó lọ máa ronú. so ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ ẹ̀gàn kò lè sí ní ẹnu ọmọ Ọlọ́run. màá tún fún wa ní example. Dádì Adébóyè wọ́n sọ pé pásítọ̀ kan wá bá àwọn tó háì ní o, àwọn tó lè rí bàbá, àwọn tó háì ní. ó wá sọ ọ̀rọ̀ tí pásítọ̀ mìíràn tó sọ fún àwọn. nígbà tó sọ tán báyìí, pé ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè fẹ́ ìtújú, nígbà tó sọ tán ẹ̀rù bà àwọn, inú bí àwọn pé tá bá sọ pé kán lọ mọ ẹni táwọn lè gbára lé jù, ẹni tó sọ pé ó sọ̀rọ̀ yẹn oní bàbá máa mú. tí ó dẹ̀ lè sọrú nǹkan bí eléyìí, báwọn ṣe sọ báyìí, Ọlọ́run wá sọ pé wá sọ fún ẹni tó sọ̀rọ̀ pé kó lọ pe pásítọ̀ yẹn wá. àwọn wá ní Olúwa, bí tí ẹ fẹ́ nísìnyí, mi fẹ́ rí ẹni yẹn, nítorí mi fẹ́ kí ìbínú yìí, mi fẹ́ kí ẹni yẹn kó rí ìbínú, mo fẹ́ kí ìbínú yìí kó kúrò. Olúwa, mi fẹ́. Ọlọ́run sọ pé má jẹ́ kẹ́ni yìí lọ, sọ pé kó pe ẹni tó sọ pé ó sọ̀rọ̀ yẹn, jẹ́ kó pè wá. wọ́n wá ní pé òkè, wọ́n lọ pe pásítọ̀ tó sọ pé ó sọ̀rọ̀ wá. nígbà tí pásítọ̀ máa wọ ọ́fíìsì bàbá, tí ó máa rí pásítọ̀ tó wá sọ̀rọ̀, ó ní pásítọ̀ ó ga ọ́, a máa gba tíkẹ́ẹ̀tì ká tó máa rí yín ni o, àti ẹ̀wá rí téèláìtì yín mọ́ rárá. bàbá ní má tiẹ̀ sọ gbogbo yẹn bí. ṣe bí ẹjọ́ jókòó tẹjọ rojọ́ lánàá ni pé ànákẹ́ mi tí ní pásítọ̀ for the past 2 or 3 weeks. ó wá di pé pásítọ̀ ń wọlé, bàbá wá di pásítọ̀ ẹja lóhùn, ṣe bí nǹkan tẹ sọ lánàá gbogbo. pásítọ̀ ò lè gbójú sókè mọ́ o, wọ́n ríra àtọ́ lò. ó kàn fẹ́ bà ẹni yẹn jẹ́ kí bàbá má lè trust ẹni yẹn mọ́, kán má lè lò fún nǹkan tó ń lò fún. ó ti tọ́. ìránṣẹ́ Ọlọ́run làwọn méjèèjì o. you see? slander kí ló wá gbà sí? ìtìjú ló bá kúrò. so ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀, tó ń bà tèèyàn jẹ́, tó ń fẹnu tó fi ń bà tèèyàn jẹ́, ẹni tọ́lọ́run fún wa ká máa fi tún nǹkan ṣe ni. ṣùgbọ́n tó ń fẹnu ẹ̀ tó fi lọ ń bà tèèyàn jẹ́, irú èèyàn bẹ́ẹ̀ kò lè gbénú ilé Ọlọ́run o, kò sì lè bọ́ Ọlọ́run rìn. ìkarùn-ún, God will help me. ìkarùn-ún ni pé good neighbor á láti jẹ́ alábàágbé rere. ká máa treat other people good.
kò ń ṣàwọn alábàágbé ilé wa nìkan, nínú ìjọ, níbi gbogbo. We have to be kind, be gentle, be truthful to all people, no matter where we are, níbikíbi tá bá wà, ká máa ṣe dáradára. Solomon ló sọ dáadáa ní Proverbs chapter 3 verse 29. Proverbs chapter 3 verse 29. Ó ní má ṣe gbèrò búburú sí ọmọ ẹnìkejì rẹ. Má tiẹ̀ bá gbèrò búburú sí ọmọ ẹnìkejì rẹ. Bí ó ti torí pé ọmọ ẹnìkejì rẹ yìí ó jókòó láì bẹ̀rù lẹ́bàá ọ̀dọ̀ rẹ. Ẹ̀rù ò bá rò pé ó ti rí pé Christian, ẹ tí lèmi tẹ̀lé títí ẹ̀yẹ Christiani ni kò lè ṣàbúrú ṣẹ mọ̀, èèyàn dáadáa ni. Ṣùgbọ́n kò mọ̀ pé ìwọ gangan ni ọ̀tá Christiani pàápàá, ó kàn fi Christiani bojú ni. You see? You see? Apostle Paul, Romans 13 verse 10. Romans 13 verse 10. Ó ní ìfẹ́ kì í ṣe ohun búburú. Love worketh no ill sí ọmọ ẹnìkejì èèyàn. Nítorí ìfẹ́ là kọjá òfin. Ṣé ẹ tó sọ pé òun fẹ́ràn Ọlọ́run tí kò sì fẹ́ràn ọmọ ènìyàn tó ń rí ẹ̀rí pé ó ń parọ́ ni? I love God, I love God, I love God. Ṣùgbọ́n you cannot even tolerate somebody. Ẹni yẹn mi tẹ̀ fẹ́ rí. Ẹni yẹn mi lè stand here. Ẹni yẹn, something is wrong. Tó bá jẹ́ ọmọ Ọlọ́run, you'll be able to stand everybody, no matter what. Wá kàn mọ́ tí wọ́n fún wọn ni. Wá mọ̀ wá fún oníwà ni. But as a child of God, ẹ tó máa bọ́ lọ́run rìn, aláti fẹ́ràn ọmọ ẹnìkejì wa. You have to be a good neighbor to be able to dwell in the tabernacle of God. You must be a good neighbor. 1 John chapter 4 verse 20. Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 20. Bí ẹnìkan bá wí pé èmi fẹ́ràn Ọlọ́run tí kò fẹ́ràn arákùnrin rẹ̀ tí ó ń rí, báwo ló ṣe fẹ́ràn Ọlọ́run tí kò rí? So aláti jẹ́ good neighbor. Níbi iṣẹ́ ni o, nílé Ọlọ́run ni o, níbi tá à ń gbé ni o. Wọ́n láti mọ̀ pé Christiani ń gbé níbí. Christian wọn èèyàn yìí. We can see it, pé Christiani ni wọ́n. Ìkẹfà, hate evil. Àwọn kìíní yàtọ̀ síra wọn. Tá bá tún lọ gbọ́ later, a rí pé wọ́n yàtọ̀ síra wọn. Ká bọ́ rò pé wọ́n ṣe kan náà, wọ́n dẹ̀ jìnnà síra. Ìkẹfà ni pé hate evil. A lè máa bá àwọn taráyé ṣe nǹkan tó ń ṣe. Ká dẹ̀ sọ pé à ń ṣe ti Ọlọ́run. Double standard yẹn ti wá pọ̀ gan-an sí nílé Ọlọ́run. Double standard. Wọ́n á support evil díẹ̀, wọ́n á support rere díẹ̀. Small evil, small good. Wọ́n á ṣẹ̀mọ̀. Àdì sọ pé wọ́n kú kórìíra ibi completely. So wọ́n á ṣe díẹ̀. Àwọn ọ̀rẹ́ mi ni, in the world, bá ṣe máa ń ṣe nìyẹn, kíní kan. Mo wo àkókò wa àwọn example tí mo fẹ́ máa give. Anyway, a máa ṣe tán. Ká kórìíra ibi yìí. Brother kan wọ́n fún níbi iṣẹ́ ẹ̀, wọ́n fún wọn ní contract. Òun kọ́ náà fún ibi iṣẹ́ ẹ̀ náà fún. But òun ló wà ní in charge àwọn tó ń execute iṣẹ́. So ó ti lọ gba owó. Wọ́n máa ń fún wọn ní upfront ni. Tán bá wá ṣe iṣẹ́ yẹn tán, iye tó bá kù ní profit company. Nígbà tó ti gba iṣẹ́, tó ti fún ní owó, bóyá wọ́n sọ pé 200 million. I hope I get it right, Holy Spirit. Mi rántí the exact amount, but kàṣà sọ pé bóyá bí 200 million. Nígbà tó gba owó yẹn, ó kọ́kọ́ lọ ra káà fún rẹ̀ náà. Ó ra káà fún ìyàwó. Deacon ni brother mi o. Ìyàwó ẹ̀ náà deaconess ni nínú ìjọ. Ó ra káà fún ìyàwó. Ìyàwó wá gbé tiẹ̀ lọlé bàbá ẹ̀. Bàbá ẹ̀ wá sọ fún yín pé ẹ rí owó tó yẹn. Ẹ̀yin wá ra mọ́tò fúnra yín, ẹ rántí òun ò fẹsẹ̀ rìn mọ́ o. Kíyàwó lọ sọ fún ọkọ pé àfitán bá ra mọ́tò fún òun. Níyàwó náà bá lọ gbógun ti ọkọ. A láti ra mọ́tò fún bàbá òun. Ẹ̀yẹ́ wá sọ àmà níṣẹ́ kankan. Tá bá ti ra mọ́tò 3 kúrò ní owó ìkílókù. Ìyàwó ṣáàgbóhun kò jẹ́ ọkọ kò jẹ́ kó gbádùn pé àfitán bá ra mọ́tò fún bàbá òun. Wọ́n wá jà ìjà tó jẹ́ pé ìyàwó ò tiẹ̀ fẹ́ kó fọwọ́ kan, gbogbo nǹkan wá dàrú. Ìyàwó ló máa kó kúrò nílé ni tí ò bá ti ní ra mọ́tò fún bàbá òun. Ọkọ ní kó máa lọ because owó yìí owó company ni.
àwọn tí ṣe nǹkan kan wọ́n lè ti ra mọ́tò méjì kúrò wọ́n wá kójà wá sínú chọ́ọ̀chì ká wá bá wọn sẹ́tù ìjà ìjà tó kó wá ni wípé ìyàwó kúrò nílé ká bá wọn bẹ̀ ìyàwó kó padà sílé pé because ìránṣẹ́ Ọlọ́run kò yẹ kó ṣerú nǹkan tí ìyàwó ṣe tóbìnrin bá fọkọ ẹ̀ sílẹ̀ ọmọ ajẹ́kọ́kùnrin yẹn lọ kọ̀míìtì kó lọ dẹ́ṣẹ̀ ni so kíyàwó padà ìyàwó kí ló dé tó fi lé ọkọ ẹ sílẹ̀ òní kó ra mọ́tò fún bàbá òun kó ra ọkọ ẹ ò lówó ó ṣe ra mọ́tò fún ẹni owó wà lọ́wọ́ ẹ owó tó gbé fún wọn 200 million owó company kò tí ì ná tán òun lòun ní kó ra bá ṣe bí gbogbo àṣírí ṣe tú síta nìyẹn ẹ jọ̀ọ́ ṣé brọ́dà yẹn ṣó kórìíra ibi so ẹni tó máa bá Ọlọ́run yìí rìn ó láti kórìíra ibi bẹ́ẹ̀ ni kọ́mpìnì ṣe gbọ́ wípé kò tiẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ rárá o tó ti kọ́kọ́ lọ ra mọ́tò méjì kúrò nínú owó bẹ́ẹ̀ ni kọ́mpìnì ṣe gbọ́ kò tiẹ̀ tí ná owó iṣẹ́ tán ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ gbé fún kọ́mpìnì wọ́n fàyà ẹ̀ ń biṣẹ́ you see ní ìwà wọn mọ̀ ń biṣẹ́ tó bí Christian òdìkìn náà ń pè o tó bá ti dé biṣẹ́ òdìkìn ti dé wọ́n dẹ̀ tún ó tún ṣẹlẹ̀ inú ìjọ náà tún kó wá sí pé wọ́n bá wọn parí ìjà so aláti kórìíra ibi ká má rò pé kò sẹ́ni tó ń wò wá Ọlọ́run ń wò wá Ọlọ́run ń wò wá Isaiah chapter 5 verse 20 Isaiah chapter 5 verse 20 ó ní ègbé ni fún àwọn tí ń pe ibi ní rere àti rere ní ibi tí ń fi òkùnkùn ṣe ìmọ́lẹ̀ àti ìmọ́lẹ̀ ṣe òkùnkùn tí ń fi ìkorò pé adùn àti adùn pé ìkorò èèyàn mìíràn nínú òkùnkùn ló wà gbà ṣùgbọ́n nínú ìjọ á dẹ̀ máa sọ fún yín pé ọmọ ìmọ́lẹ̀ lòun á máa fi ìmọ́lẹ̀ á máa fi pé òkùnkùn á fòkùnkùn ẹ wo kọ́lọ́run ṣàánú ni o kọ́lọ́run ṣàánú ni kọ́lọ́run ṣàánú ni Romans chapter 12 verse 9 Romans 12:9 ó ní kí ìfẹ́ kí ó wà lé àìṣẹ̀tàn ẹ máa ta kété sí ohun tí ń ṣe búburú torí tí ìfẹ́ bá wà tí ò ṣèfẹ́ ẹ̀tàn èyí máa sá fún ohun tí ń ṣe búburú ni àní condone àti ẹ̀yìn I'm a child of God I can't do that mi ì lè ṣe nǹkan tó máa kó tó ó jẹ́ pé ńgbà mi ó lè jẹ́ pé ọmọ ìyá sọmọ ìyá ni nǹkan tó máa fẹ́ pa ọmọ ìyá ẹ̀ already àti ṣe already àti ṣe kìrìsìtẹ́nì wà nìyẹn àbí kan gang up against sister kan àbí brother kan ní ìjọ torí pé wọ́n fẹ́ kọ́ kí pastor lo brother yẹn mọ́ ẹ̀dẹ̀ gang up against brother yẹn ò ṣẹ̀yìn ṣùgbọ́n ẹ̀ mọ̀ pé torí pọ́lọ́run fún lẹ́bùn ẹ̀bùn yẹn ni problem yín ẹ̀dẹ̀ gang up against ẹ̀ tó bá jọ ọmọ Ọlọ́run you will hate evil ò ní ṣerú ẹ̀ so ẹ tó máa bọ́ Ọlọ́run gbé tó máa wà ní tabernacle Ọlọ́run ó gbọ́dọ̀ kórìíra ibi o ó gbọ́dọ̀ kórìíra ibi so ìkeje ni wípé ó gbọ́dọ̀ kò ní fẹ́ràn ènìyàn búburú ṣùgbọ́n á fẹ́ràn àwọn tí ń ṣe ti Ọlọ́run Dáfídì sọ wípé irú ẹni tó máa bọ́ Ọlọ́run gbé yìí o kò kì í ṣàwọn tó ń bọlá fún àwọn olóṣèlú tó ń bọlá fún àwọn eléré àwọn olókìkí sẹlíbírítì àwọn kíní kan tán bá ti dé báyìí ẹ lè múra kẹ́ lọ pàdé wọn ẹ lọ wò wọn ẹ lọ ṣe ṣùgbọ́n tí ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ẹ̀ dé ẹ̀ ní mọ̀ pé bóyá ẹ̀ ní kà sí pé ìránṣẹ́ ta ni ìránṣẹ́ Ọlọ́run kọ́ máa lọ bẹ́ẹ̀ ṣe máa entertain ìránṣẹ́ Ọlọ́run yẹn gan pàápàá bíi pé ṣáà jẹun kó ṣáà máa lọ kó máa lọ bí títí ẹni Dáfídì sọ wípé ẹni tó máa bá Ọlọ́run rìn á jẹ́ ẹni tí kò fẹ́ràn àwọn ènìyàn búburú àwọn ìkà ènìyàn àwọn tó ń fìyà jẹ àwọn ará ìlú how can you love them how can you be báwo ló ṣe lè jọ́rẹ̀ẹ́ àwọn tó ń fìyà jẹ gbogbo àwọn èèyàn ìlú tó ń kó gbogbo owó ìlú tó jẹ́ pé wọn nìkan ló ń ná àtàwọn ẹbí wọn tí ìyà dẹ̀ ń jí àwọn èèyàn ó dẹ̀ wá jẹ́ pé ìwọ kìrìsìtẹ́nì yẹn gangan lọ̀rẹ́ rẹ̀ how but tó máa sọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run ẹni ló máa fi bà wọ́n jẹ́ ta ni Pastor Adébóyè gan what is the big deal Oyedepo kí ló Pastor Kúmúyì you will say horrible things about them
àwọn tó fi gbogbo ayé wọn tó fi ṣiṣẹ́ fọ́lọ́run ó máa ń fẹnu bà wọ́n jẹ́ ni, but àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí you love them, you honour them. So David sọ wípé irú ẹ tó máa bọ́ lọ́rùn gbé ajẹ́ tó fẹ́ràn àwọn ìránṣẹ́ Olúwa tó sì kórìíra àwọn ènìyàn búburú. Kò kí ṣe pé bóyá yóò ní kí wọn o, ṣùgbọ́n ò ní identify pẹ̀lú wọn. Wàá jẹ́ kó mọ̀ pé ìwọ yàtọ̀ sí wọn. Òkùnkùn àti ìmọ́lẹ̀ ò kì í ṣe kan náà. Wàá jẹ́ kó mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Ìkẹjọ ni wípé ẹni tó máa bá Ọlọ́run gbé á jẹ́ ẹni tó ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ bí ó ti wù kí ó rí. God have mercy, kọ́lọ́run ṣàánú. The one who keeps his word, tó jẹ́ pé tó bá ti sọ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló máa ṣe bá. Bẹ́ẹ̀ ni tá bá wo pamphlet mi ṣe wọ́n sọ pé kàn invite yín sí church. Okay, ńgbà wo service yín máa parí? Service wa 8 to 10 ni a máa ń ṣe tán 10 o'clock. Ẹ̀dẹ̀ rí ńbẹ̀ 10 o'clock. Ńgbà tẹ́ wá ní pé okay kẹ́ lọ worship ńbẹ̀. Ńgbà tẹ́ débẹ̀ aago 12 pastor ṣì ń preach lọ. Ẹ̀dẹ̀ ti kọ sínú bulletin pé service is 8 to 10 o. 12 o'clock ẹ̀sìn sì ń lọ rẹpẹtẹ ní ṣé pastor keep ọ̀rọ̀. So nígbà mìíràn kò kí ń ṣọ̀rọ̀ búburú nìkan, but ọ̀rọ̀ wa ọ̀rọ̀ tá bá ń sọ kọ́lọ́run ràn wá lọ́wọ́ ni o. It takes special grace ni o. Kọ́lọ́run ràn gbogbo wa lọ́wọ́ ni o, àtèmi tí mò ń sọ̀rọ̀ yìí, so that ọ̀rọ̀ tá bá ń sọ lẹ́nu wa kó lè máa rí bẹ́ẹ̀, kọ́rọ̀ wa kó máa jẹ́ bond. Èyí tó wá le jù ń pa ká kíìpù ọ̀rọ̀ tọ́lọ́run kórìíra pátápátá ni òní ká máa jẹ́ ẹ̀jẹ́ tá a lè san. Ẹ̀jẹ́ ká mọ̀ pé a lè san torí Ọlọ́run má jẹ̀mú ni. So má jẹ́ ẹ̀jẹ́ tó mọ̀ pé o ò lè san o. Tí mo bá ti rántí Judges 11 verse 30 to 31, Judges 11 verse 30 to 31, ṣe rántí adájọ́ kan tórúkọ ẹ̀ jẹ́ Jephthah nígbà tá a ṣe Judges, tó sọ fọ́lọ́run wípé tó bá jẹ́ kí òun lọ ṣẹ́gun àwọn Ammonite, tóun bá lọ ṣẹ́gun àwọn Ammonite, wípé nígbà tóun bá dé nǹkan tóun bá ti bá pàdé lẹ́nu ọ̀nà òun máa sacrifice ẹ̀ sí Ọlọ́run ni. Ọlọ́run ò bí o, Ọlọ́run ò sọ fún o. Judges 11 bẹ́ẹ̀ mà, Judges chapter 11 kí ni Yorùbá? Àwọn adájọ́ orí 11 ẹsẹ̀ 30 lọ dé ẹ lè ká gbogbo ẹ̀ torí verse 39 ló ti wá sacrifice ọmọ yẹn. Ọlọ́run ò rán o. Nígbà tó lọ jagun yẹn lóòótọ́ tó sì ó jagun yẹn ó pa wọ́n nípakúpa ni. Nígbà tó máa dé tó ń bọ̀ tínú ẹ̀ ń dùn tó máa wọlé báyìí kó ṣílẹ̀kùn ọmọ ẹyọ kan péré lónìí o. Ọmọ yẹn ló wá pàdé ẹ̀ ọmọ obìnrin. Ló wá ní òun dẹ̀ ti sọ wípé nǹkan tóun bá ti pàdé tọ́lọ́run ni òun ti jẹ́jẹ́ pò máa ọ́fà, ó ti jẹ́jẹ́ lójú gbogbo ìlú ni o, tí gbogbo èèyàn ti gbọ́ ni o. Ọlọ́run ò bí o. Ó wá di pé ó máa dìtìjú fún torí adájọ́ wọ́n lákàtí máa jẹ́ kí ọ̀rọ̀ wọn kó máa mú wá sí ìmúṣẹ torí kò ní ìmọ̀ nílùú yẹn àti adájọ́ tí ò bá ṣe nǹkan tó sọ. Ǹjẹ́ mọ̀ pé ní verse 39 ó lọ́ọ́ fà ọmọ yẹn sacrifice lóòótọ́. Tí má ti ka kíní yẹn ẹ̀rù Ọlọ́run máa ń bà mí ni. So tó bá sọ pé ká jẹ́jẹ́ nǹkan kan ní church máa ya dákẹ́ ẹnu mi. Tí mo bá ti ní máa lọ fi sílẹ̀, kò sẹ́ni tó kúkú máa bá mi jà pé kí ló dé tó jẹ́jẹ́ ńgbà náà, máa ya dákẹ́ ẹnu mi. Torí ẹ̀jẹ̀ tá a máa jẹ́ àmọ́yé ẹ̀jẹ̀ tá a ti jẹ́ sẹ́yìn tá a san o. A ti mọ̀ sí pé Ọlọ́run ò fẹ́. In fact ìwé oníwàásù Ecclesiastes chapter 5 verse 2 ó ní má ṣe fi ẹnu rẹ yára, don't be rash with your mouth o. Kí o má sì jẹ́ kí àyà rẹ kí ó yára sọ ọ̀rọ̀ níwájú Ọlọ́run ni o. Tá bá tiẹ̀ sì sọ níwájú èèyàn kò sí lè tó dá ń bẹ̀, but at least níwájú Ọlọ́run. God is a covenant keeping God. Don't say anything you cannot do o. Ẹ má jẹ́jẹ́. Kò ní fi ṣe bẹ́ẹ̀ ni pastor yẹn bá ṣe jù tó 20 people come out 500 ẹ máa wò wọ́n ràn. Tẹ́ bá ti ní 500 ti yín èyàn wá mú lọ. Ìbùkún kan náà lẹ ṣì máa gbà. Ìbùkún kan náà ṣì ni. Ẹ má jẹ́jẹ́. Torí ẹni tó bá ń jẹ́jẹ́ tí kò san ẹ̀jẹ̀ kò lè bọ́ Ọlọ́run gbé o.
ṣé mo ká máa ń fojú kéékèèké wo àwọn kinní wọ̀nyí, but these are things that are so important to the Almighty God, nítorí ọ̀rọ̀ Ọlọ́run ni, òfin rẹ̀ sì ni. So ìkẹsàn-án ni èrè ìnínilára. Àwọn tó máa yáyàn lówó pẹ̀lú interest wọ́n mọ̀ pé wọn ò lè san. Àwọn èèyàn máa ń misquote ibẹ̀ yẹn o. Kò kì í ṣe pé bóyá o fowó sí báǹkì wọ́n fi interest lé lórí pé ẹ̀ṣẹ̀ ni. Ni ò kì í ṣẹ̀ṣẹ̀. Àbí àwọn tó ń ṣiṣẹ́ owó tó ń fúnyàn lówó pẹ̀lú interest tí ò ga jù ní òkè. But nǹkan tí David ń sọ ń bí ni pé irú nǹkan tó ṣẹlẹ̀ ní Nehemiah chapter 5. Àwọn olówó yẹn àwọn tálákà, àwọn tó ń rí nǹkan jẹ, wọ́n á lọ bá àwọn olówó yẹn pé ebi ń pa àwọn àtàwọn ọmọ wọn, kò sí nǹkan tó wọ́n lè jẹ. Wọ́n wá ní pé òkè àá fún yín lówó, àyà yín lówó. Nígbà tán bá yá wọn ní $20, wọ́n á sọ pé èlé ẹ̀ $100. But tẹ́ ẹ̀ bá ti wá rí san oko yín àwọn àgbà, ilé yín àwọn àgbà. Tẹ́ ẹ̀ bá wá nílé, àwọn ọmọ yín tẹ́ bí àwọn á máa fi wọ́n ṣẹrú. You see? So irú yẹn òní David sọ pé ẹni tó ń ṣerú ẹ̀ kò kì í ṣe èèyàn Ọlọ́run, kò lè bọ́ Ọlọ́run dúró, kò lè gbé ní tabernacle Ọlọ́run. Ẹni pé Nehemiah láti ẹlọ́ka Nehemiah chapter 5, Nehemiah láti stop wọn ni wípé ẹ lè ṣerú eléyìí láàrin èèyàn Ọlọ́run. Wípé òun fúnra òun gan, òun fún àwọn èèyàn lówó, òun fún wọn lọ́kà, òun ò dẹ̀ fi èlé sí, òun ò fi ayé ni wọ́n lára. Níbo ló ti fẹ́ rí èlé yẹn san? Kò sí. Ẹ mọ̀ pé wọn ò lè rí san, ẹ wá fi sí so that ẹ lè gba ogun ìní wọn. Àwọn tí David, àwọn tí tọ̀rọ̀ Ọlọ́run sọ ń bí nìyẹn. Kò yáyàn lówó láti ó gba èlé tó jẹ́ wípé o mọ̀ pé kò lè rí san láyé, àwa gba ogun ìní ẹ̀ láti fi dì. Olúwa kórìíra ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ẹni tó bá ń ṣerú ẹ̀ kò lè bá Ọlọ́run gbé. Proverbs chapter 15 verse 27. Proverbs chapter 15 verse 27. Ó ní ẹni tí ó ń jẹ èrè àìṣòdodo, ó kàn fi ń gba ohun ìní tálákà ni. Ó lọ ra nǹkan $20. Nígbà tó dẹ̀ fẹ́ tà, ó dẹ̀ fi èrè $60 ó fi sórí ẹ̀. Ó dẹ̀ mọ̀ pé wọn tó wá ń rà yìí ìyà ń jẹ wọ́n. Ẹni tó fẹ́ rà lọ́wọ́ ẹ̀ gan ó ń tú owó kó tiẹ̀ tó lè ní $20 ni. But ó make sure pé ó jèrè $40 lórí ẹ̀. Ó fayé ní tálákà yẹn lára. Kristẹni ò lè ṣe irú ẹ̀. Ọlọ́run ò fẹ́ràn irú ẹ̀ tó bá ń ṣe irú ẹ̀. Tó bá ṣòwò wá jèrè, bó kò ń ṣèrè tó jẹ́ wípé ó máa ń ní àwọn èèyàn lára. Ìwọ gan wàá mọ̀ pé ó ní ẹni tó ń rà, ó ní lára. Ó ní ẹni yẹn lára torí kò ní sí fún wọn. Ṣùgbọ́n ó take advantage of the poor. Ó máa ń ṣe irú ẹ̀. Olúwa ò fẹ́ ẹni tó bá ń ṣe irú ẹ̀. And the last one, bribery, ẹni tó bá ń gba rìbá. Ẹni tó bá ń gba rìbá, ṣé rìbá ló ń pè àbẹ̀tẹ́lẹ̀? Kò lè bọ́ Ọlọ́run ṣe. Kò lè bọ́ Ọlọ́run ṣe. Wọ́n ti sọ fún yín pé òfin ni pé tó bá di worker, tó bá di òṣìṣẹ́ Ọlọ́run, lẹ́yìn ọdún 2 òun ló máa tó di deacon. Ṣùgbọ́n ó lọ bá pastor, ó lọ ra nǹkan fún ìyàwó pastor, ó fún pastor lówó. Pastor, tí list bá ti jáde, list ordination, ó yẹ káwa náà ti di deaconess o pastor, ṣé mọ̀? Mo kàn ní kí n sọ fún yín ni o pastor, ṣé mọ̀? Ó dẹ̀ tí pé ọdún 2 tó yẹ kó pé tí ìjọ sọ. Ṣùgbọ́n torí pé ó ti tún ara ẹ̀, ó ti tún ọ̀nà ṣe, pastor dẹ̀rẹ̀ náà, pastor kan ò máa di rìbá. Nígbà tó máa gbé list síta, àwọn tó ti pé 2 years fún forúkọ wọn sí, ìwọ tó ti tún ọ̀nà ṣe dáadáa, ìwọ náà forúkọ ẹ̀ sí, ìwọ ni deaconess, ìwọ ni deacon nínú ìjọ. In fact, pastor gan ni ẹ pàápàá. Olúwa kórìíra ẹni tó ń ṣe irú ẹ̀. Kò wá ń ṣe inú ìjọ nìkan, mo kàn fi ìjọ ṣe example ni. Ẹni tó bá ti ń gba àbẹ̀tẹ́lẹ̀, especially láti fi kó bá yàn, especially àwọn ọlọ́pàá, ṣé mọ̀? Ó mọ̀ pé nìyí ló jẹ̀bi, ó gbáre, ó gbé fẹ́lẹ̀ bí torí pé ó ti gba àbẹ̀tẹ́lẹ̀. Ẹni tó bá ń ṣe irú ẹ̀ kò lè bá Ọlọ́run rìn, kò lè gbé nínú ilé Ọlọ́run, kò lè gbé ńbẹ̀. Ẹ jẹ́ ká sáré wá ka thank God sórí verses. Gbogbo wọn tí mo fẹ́ sọ ńbẹ̀ náà ni àtìkà. Psalm 15 is a psalm of hope. Psalm ìrètí ni. Psalm ìrètí ni. Ìbéèrè ló fi bẹ̀rẹ̀, ó sì fún wa ní èsì nígbà tó máa fi parí chapter
15 Dávìdì sọ wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, ta ló lè gun Síónì, ta ló lè wọnú tabernákù Ọlọ́run níbi mímọ́ Ọlọ́run ní Síónì yẹn, ta ló lè wọbẹ̀? Ṣé nínú àdúrà ni? Ta ló lè dúró níwájú Ọlọ́run nínú àdúrà tólúwa sì lísìn sí? Àbí ṣé ti ìyè àìnípẹ̀kun ni? Ta ló lè bọ́ Ọlọ́run jọba nínú ìyè àìnípẹ̀kun? Dávìdì wá kọ sílẹ̀ fún wa àwọn nǹkan tí ẹni tó bá fẹ́ abide in God, tọ́lọ́run dẹ̀ máa abide in him, àwọn bí ìhà tó máa ṣe, òní Dávìdì kọ sí chapter 15 ìwà tí Ọlọ́run fẹ́. Verse 1 Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ló máa wà nínú tẹ́ǹtì rẹ? Níbi tá à ń gbé áàkì sí ark of the tabernacle tá à ń gbé sí, tí ò sẹ́ni tó lè wọ bẹ̀. Ta ló lè wà ń bẹ̀? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ ní tabernacle tó ń kọ́ sórí Mount Moriah? Solomon ló kọ bàbá ìtẹ̀, Dávìdì yìí gan ọkọ ló kọ òkè, lè mọ̀ pé nínú ẹ̀mí ni Dávìdì wà. Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Síónì tuntun, Síónì tó ń bọ̀ látọ̀run yẹn, that new Jerusalem, ta ló lè wà ń bẹ̀? Olúwa. Ó wá bẹ̀rẹ̀ ní verse 2, ó wá ní ẹni tí ó ń rìn déédéé ni o, ẹni tó wà blameless, tó ní integrity. Ṣé ẹ mọ̀ pé Job ó fall into this category? Job fúnra ẹ̀ sọ pé òun righteous, Ọlọ́run gan sọ pé Job righteous. Problem tó wà pẹ̀lú righteousness Job ni wípé ìbẹ̀rù ó pẹ̀lú righteousness Job. Ṣé ẹ mọ̀ pé obedience wa, when obedience is complete, kò sí bẹ̀rù bẹ́ẹ̀. As a matter of fact, mo fẹ́ sọ, mi ìmọ̀ mo ṣe máa sọ Yorùbá, mi sá lọ́mọ ẹ bá mi sọ kí ní Yorùbá. Faith ó máa attract Ọlọ́run, faith attracts God, fear attracts Satan. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá mi sọ Yorùbá. Fear ìbẹ̀rù. Tẹ́sùn bá ti rí pé ìbẹ̀rù wà, èṣù á wá dúró gangan, èṣù ò ní lọ. But níbi tó bá ti rí gbàgbọ́, èṣù ò lè dúró, mọ̀ pé ó kàn waste time òun ni, kò sí nǹkan tó lè ṣe eléyìí, kò lè fall for it. But when you have faith, ibi tó kó bá Job nìyẹn. Ṣé o mọ̀ pé Job fúnra ẹ̀ sọ ní Job 3, ó ní nǹkan tóun bẹ̀rù jù láyé òun, ó lóun ló ṣẹlẹ̀ sóhun. Obedience Job, torí pé fear wà ń bẹ̀, ó ń obey Ọlọ́run, ó ń try àti live a righteous life, ó ń dá ṣe fúnra ẹ̀. So faith yẹn kò sí bẹ́ẹ̀, ìbẹ̀rù instead of faith, fear ni. Fear yẹn ló jẹ́ kí Sátánì ráyè láti máa ṣọ́ Job bó ṣe ń lọ, bó ṣe ń bọ̀, bó ṣe ń lọ, bó ṣe ń bọ̀. Ó mọ̀ pé fear wà ń bẹ̀, so òun wá opportunity àti wọlé ni. Opportunity yẹn dẹ̀ wá, Sátánì dẹ̀ ráyè wọlé. So ẹni tí David sọ, ẹni tó ń rìn déédéé, Jésù Kristi ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀, ó ti fi fọ gbogbo àṣìṣe wa. So àti mú ìyẹn kúrò. Ẹ tó bá ti gba Jésù Kristi ni o, àti ń rìn déédéé nítorí ti Jésù Kristi, torí a lè ṣe fúnra wa. So ìkejì ni ẹni tí ń ṣe òdodo, ẹni tó ń ṣe the right thing, ẹni tó ń ṣe ohun tó tọ́, ìkẹta tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Kò kí ń ṣe pé nǹkan tó ń sọ lẹ́nu ó yàtọ̀ sí nǹkan tó wà nínú rẹ̀, tó ń sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tó ń rìn láìlẹ́bi, tí ń ṣiṣẹ́ pẹ̀lú òdodo, tí ó sì ń sọ òtítọ́ láti ọkàn rẹ̀ wá. Òní David sọ verse 2. Verse 3, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, kò ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn o. Tó bá ti gbé gossip dé, á ní thank you, I'm not for that, God bless you, I'm a Christian. Ẹ tó sì gbẹ́jọ́ wá, ó máa dákẹ́ ni. But tó bá ti ní pé ìwọ gan fẹ́ gbọ́, á wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀. But tó bá ti gbé dé, I'm sorry, you know I'm a Christian. Christian lèmi náà, but Christian tèmi ò kì í gossip. God bless you. He ends there. Ṣùgbọ́n kó gbé báàgì ẹ kó lọ lé onílé, kó wá lọ mú ọ̀rọ̀ ẹlòmíràn kó gbélẹ̀, kó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ayé ẹlòmíràn kó wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹ̀. You cannot, yóò lè dúró wájú Ọlọ́run o. You cannot abide in his tabernacle. Tí kò sì ṣe ibi sí ẹnì kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnì kejì rẹ̀. Ìyẹn ni pé ẹni tí kò fi ahọ́n rẹ̀ bani jẹ́,
kò kí ń bá àyàn jẹ́ bó tiẹ̀ jẹ́ pé ẹni yẹn gan fúnra ẹni yẹn ò dáa it's alright lóòótọ́ ẹni yẹn ò dáa wàhálà àti ẹni yẹn bọ̀ kò kí ń ṣèmi ni màá lọ máa bàjẹ́ káàkiri it is no it's not my duty kò ṣe ṣẹ́ mi as a child of God ẹni tí kò ṣe ibi sí arákùnrin rẹ̀ ẹni tí ò ṣe ibi sí arákùnrin rẹ̀ tí kò sì fi àbùkù lọ ẹnìkejì rẹ̀ ẹni tí ò fi àbùkù lọ ẹnìkejì rẹ̀ verse 3 verse 4 ní ojú ẹni tí ènìyàn kéèyàn di gígán ẹni tí kò fẹ́ràn àwọn ènìyàn kéèyàn àwọn aláìmọ̀ Ọlọ́run kò gba àwọn aláìmọ̀ Ọlọ́run kò gbà wọ́n láyè ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa ẹni tí ó búra sí ibi ara rẹ̀ ìyẹn ni pé ẹni tó ń pa pé no matter what it doesn't matter nǹkan tó máa kọ̀ sí at least nǹkan tó bá sọ ó máa keep to it tí kò sì yí padà ìyẹn ni pé ẹni tí ń gan ẹni ní verse 4 àwọn tó ń gan aláìmọ̀ Ọlọ́run tí wọ́n fẹ́ràn àwọn aláìmọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ń bọlá fún àwọn tí ó bẹ̀rù Ọlọ́run ẹni tí ó ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ bí ó ti wù kí ó rí bí ó ti wù kí ó rí then ní verse 5 ó wá sọ wípé ẹni tí kò fi owó rẹ̀ gba èlé tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ kò ti gba bribe kò ti gba àbẹ̀tẹ́lẹ̀ kẹ̀dẹ̀ yìí lé ẹni tí ò mọ̀ ń pa nǹkan kan àmọ́yẹ tó lọ sẹ́wọ̀n tí ò mọ̀ ń pa nǹkan tó bá lọ o wọ́n yìí lé lórí ni o nítorí pé wọ́n ti gba bribe jẹ́ ká wá ẹni tá a máa sọ pé òun ló ṣe é jẹ́ ká yìí lé lórí ẹ̀dẹ̀ yìí lé lórí ẹni tí ò tiẹ̀ mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ rárá ẹ̀dẹ̀ ti jọ plan ẹ ti conspire ẹ ti palẹ̀ mọ́ ẹ ti dà lé lórí kò sí nǹkan tó fẹ́ fi defend ara rẹ̀ torí pé ẹ ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run kórìíra ẹni tó wá ń ṣe bẹ́ẹ̀ Dáfídì wá sọ wípé ìlérí wà o fún ẹni tó bá wá ṣe gbogbo nǹkan mẹ́wàá yìí ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí Dáfídì wá sọ pé kì yóò yẹsẹ̀ láéláéláé kò ní yẹsẹ̀ ìlérí wà wípé ẹni tó bá ṣerú nǹkan bíi eléyìí ìyà nípẹ̀kun ó ti di dandan fún in fact our unshakable live unshakable life Sátánì ò tiẹ̀ nílé mi jìjìjìjìjì mọ́ because Sátánì tó bá wá tí nǹkan mẹ́wàá yìí bá pé Sátánì ò ní rí nǹkan kan nígbà tó bá dé kò ní rí nǹkan kan tí Sátánì máa lò Dáfídì sọ wípé nínú ayé ń bí ẹni ìyá wà unshakable á stable á dúró ṣinṣin nínú Ọlọ́run á sì máa gbé nínú ilé Ọlọ́run á máa gbé ẹni tó bá lè ṣe gbogbo nǹkan yìí èmi ò sì máa gbé inú ilé Olúwa láéláé ó ní Psalm 91 verse 1 òun ló ń sọ o ẹni tó he that dwell in the secret place of the he that mo fẹ́ sọ Yorùbá ni ẹ má jẹ́ kí n ṣe kóòtù ẹni tó ń gbé ẹ bá mi kóòtù ẹ Yorùbá mọ̀ Psalm 91 verse 1. He that dwelleth in the secret place of the Most High shall abide under the shadow of the Almighty. Ẹ kàn sọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá wà níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yẹn ni o. Ẹni tó ti ṣe nǹkan máa fẹ́ wá yìí. Tó bá wà níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, a wá máa gbé abẹ́ òjìji Olódùmarè. Tóra kà máa ń quote scripture yẹn even though bá àti ẹ̀ ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀ a máa sọ pé I dwell in the secret place of the Most High. Gbogbo èèyàn kọ́ ló lè dwell níbẹ̀ o. Gbogbo èèyàn kọ́ ẹni tó bá ṣe àwọn nǹkan tọ́lọ́run fẹ́ tó tẹ̀lé ìlànà Ọlọ́run òun nìkan ló lè dwell in the secret place of the Most High. Our abide under the shadow of the Almighty. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Isaiah chapter 33 verse 14. Isaiah chapter 33 verse 14. Ó ní ẹ̀rù bà àwọn ẹlẹ́ṣẹ̀ ní Síónì. Tó bá sọ wípé Síónì ìjọ Ọlọ́run ní Síónì, but tó bá sọ wípé Mount Zion, that is the New Jerusalem, that is the holy dwelling of God. So ó ní ẹ̀rù bà àwọn ẹlẹ́ṣẹ̀ ní Síónì. Ìbẹ̀rùbojo ti mú àwọn àgàbàgebè. Ta ni nínú wa tí ó lè gbé inú iná ajónirun? Ìbéèrè ni o. Wọ́n gbọ́ Isaiah ń ròyìn fún wọn ni o.
àwọn nǹkan tí David sọ yìí ní prophet Isaiah náà sọ fún wọn. Tẹ́ bá lọ ka gbogbo Isaiah 33 yẹn, Isaiah sọ pé ẹ tó máa bọ́ lọ́rùn yìí rìn, àwọn nǹkan báyìí ló máa ṣe o. Gbogbo àwọn tó ń ṣe nǹkan bíi eléyìí, iná ajóniru ni wọ́n ń lọ o. Revelation tó ní nìyẹn o, straight. Ó wá ń bi wọ́n wípé ṣé a rí ẹni nínú wọn tó lè gbé inú ajóniru iná? Ó ní ta ni nínú wa tí ó lè gbé inú iná àìnípẹ̀kun? Ìyẹn ò ní jẹ́ pé wa lórí òkè Síónì lórúkọ Jésù o. Àìsáyà sọ fún wọn nígbà tó sọ fún wọn tán, jìnnìjìnnì mú gbogbo wọn wípé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni? Àìsáyà ní bọ́lọ́run ṣe fi exactly bọ́lọ́run ṣe fi hàn Dávìdì, bẹ́ẹ̀ ni Àìsáyà ṣe sọ. Máíkà náà sọ, prophet Máíkà náà sọ, nígbà tá a bá ṣe Máíkà débẹ̀, Máíkà náà sọ, ẹ̀rù wá bà wọ́n. Ṣé rí ẹni tí kò bá ti gbé ìgbé ayé mímọ́, ẹni tí kò bá ti gbé ìgbé ayé mímọ́, kò sí bó ṣe lè bá Ọlọ́run mímọ́ yìí rí o. Ẹ má jẹ́ kéèyàn kankan parọ́ fún yín pé tẹ́ bá ti gba Jésù Kristi sínú ayé yín pé oore ọ̀fẹ́ ti kọ́fà. Oore ọ̀fẹ́ ó ràn wá lọ́wọ́ láti obey ni o. Oore ọ̀fẹ́ ó ràn wá lọ́wọ́ to be obedient to God. Láìsí ìgbọ́ràn kò sẹ́ni tó lè please Ọlọ́run o. Ìkan tọ́lọ́run bá sọ pé kéèyàn ṣe téèyàn ò bá ti ṣe. Ṣé mọ̀ pé Abraham ò béèrè fún blessing? Just the only thing nígbà Abraham ó ṣe ìgbọ́ràn, gbogbo tọ́lọ́run bá sọ pé kó ṣe ò ní Abraham ṣe. Ọlọ́run sì bless ẹ̀. Ọlọ́run sì bùkún ní rẹpẹtẹ. So ìgbọ́ràn, tá bá ti ṣe ìgbọ́ràn, ó ti tán. Kan tọ́lọ́run fẹ́ nìyẹn. So Jésù Kristi tá gbà, ó fún wa ní oore ọ̀fẹ́, grace, láti ṣe ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá bẹ Jésù, tá bá lọ sínú àdúrà pé Olúwa, ó wù mí kí ọ̀rọ̀ ẹnu mi kó máa jẹ́ pé tí n bá ti sọ bẹ́ẹ̀ ló ṣe máa rí Olúwa. Situation oríṣiríṣi nǹkan surround mi tí kò jẹ́ kí ọ̀rọ̀ mi kó lè jẹ́ bẹ́ẹ̀. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa rí pé you are working at it, and oore ọ̀fẹ́ yẹn Olúwa á máa fi fún wa, á máa fún wa, tá máa fi graduate tó máa di pé lóòótọ́ lórúkọ Jésù ọ̀rọ̀ ẹnu wa á dẹ̀ máa rí bẹ́ẹ̀. So ó fún wa lóore ọ̀fẹ́ láti obey ni. So tó bá mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí, nígbà tó bá délé má tanra ẹ̀, score ara ẹ̀ kí ló mú 1 to 10. On a scale of 1 to 10, kí ló mú? Kó mọ bó ṣe dúró níwájú Olúwa. Kó mọ̀ pé tí pé bá dúró lẹ́yìn sìn, ṣó máa make Mount Zion, ṣó máa wà ní Síónì tuntun, Síónì ìlú ayọ̀, ìlú ògo, ṣó máa wà ń bẹ̀. So tó bá mọ̀ wípé passport yẹn gan lásán, kó kọ́kọ́ fi gbogbo blamelessness kí yẹn kọ́kọ́ kúrò, kó tẹ̀ kọ́kọ́ wà blameless. Number 1, kó kọ́kọ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀. Tó bá mọ̀ pé ò tí ì ṣe yẹn, jẹ́ ká jọ ṣe. Àbí o ti gba Jésù, o ti confess lóòótọ́, o ti ní passport yẹn ṣùgbọ́n kò ní visa kankan o. Tó bá tiẹ̀ gbé jáde kò sẹ́ni tó máa lù ú pẹ̀lú visa o. Gbogbo ọmọ kan tá a sọ yìí, gbogbo ẹ̀ ló wà guilty of o. Oore ọ̀fẹ́ wà. Aláàánú lọlọ́run. Kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀. Kò fẹ́. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Tó bá sọ lóòótọ́ tó sì gbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ pé lóòótọ́ ni Jésù Kristi kú ní ọjọ́ kẹta, tó sì jíǹde kúrò nínú òkú, tó sì fẹ́ rẹ́dì láti máa tẹ̀lé Jésù Kristi, tó fẹ́ kọ èṣù ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀, inú àwọn áńgẹ́lì á sì máa dùn lọ́run. Inú Jésù Kristi fúnra wọn á sì máa dùn. Wọ́n á sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Ìwọ náà á bẹ̀rẹ̀ sí ní máa lépa bí wọ́n ṣe máa fi visa bó ṣe máa wà lórí passport yẹn. Lọ́jọ́ náà àríra wa, ayọ̀ mọ́ra wa. Kò tẹ̀ kí n ṣe irú àwa ọmọ orí òkè Síónì ni ò ní méèkì ẹ̀. Àwa ti wà ní Síónì láyé ń bí,
So gbogbo wa lórúkọ Jésù la máa jọ ríra wa ní ìlú tuntun náà, lájọ máa yọ̀ ní ìlú ògo, tá máa jó mọ́ra wa ní orúkọ Jésù. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. The Lord bless you all in Jesus' name.